ní Jóbù tó yọ o ní tí wọ́n bá ti wá dé àdúgbò yẹn gbà náà lọ́hùn bàbá Olóbù tó yọ bí wọ́n sì drive ẹ̀ nìyẹn tí wọ́n fi sọ di ìlú Ìlóbù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá ò rí díẹ̀ nínú ayé tí mo jẹ lọ́yọ̀ọ́. Màá sùn, màá jẹ, màá mu. Ó sì tọ́jú mi, bàbá tọ́jú mi. Ṣẹjọ wá sí hòtẹ́ẹ̀lì mi ni. Bẹ́ẹ̀ni, bàbá náà la tó báyìí. Bẹ́ẹ̀ni. Àmín. Àmín. Bàbá gbìyànjú fẹ́mi o. Ṣẹjọ wá dé ládé náà kọ́ ni. A dúpẹ́ fọ́lọ́run. Bàbá gbìyànjú fẹ́mi o. Nígbà tí mo ṣe 40 years anniversary, bàbá ló wá bá mi ṣe. Nígbà tí mo ṣe 40 years anniversary, bàbá dùn mí nú. Mi ò jìyà náà lu bàbá mi o. Ọlọ́run ní jẹ́ kẹ́yìn náà jìyà. Àti bọ̀tán yín ó sì dùn. Ẹ dákun ẹ jẹ́ á gbà fọ́lọ́run ni o. Ẹ jẹ́ á gbà fọ́lọ́run. Ọba ò gbọdọ̀ bínú o. Ọba ò gbọdọ̀ bínú o. Ọba ìgbín lẹ́nu. Oríṣiríṣi nǹkan ló wà lọ́wọ́ ọmọ aráàlú. Ìwíkúwìí, ìsọkúsọ. Ẹ dákun. Mo bẹ̀ yín ni o. Ẹ dákun, ìyàwó mi. Tó ń gbọ́ Yorùbá mi díẹ̀díẹ̀. Ó sì lálùbáríkà. Ọlọ́run ọba yóò sì jú àánú wò wọ́n náà. Máa ń dúró ti bàbá o. Máa ń dúró ti bàbá. Ọ̀rẹ́ wọn ni kó jọ̀rẹ́ yín. Gbogbo ààyè tó bá wà, àlejò máa ń pọ̀. Kì í sí gbogbo ẹ̀ níwọ náà lè máa wò. Tó gbọ́ Yorùbá mi. Bálejò bá ti dé, tọ́jú wọn, pọ́n wọn lé. Kí wọn náà láti bọ̀tán rí láyé. Báyé ò sì rí nìyẹn. Tóbìnrin bá ti dá lọ́dọ̀ ọkọ ẹ̀, àti bọ̀tán èèyàn máa ń dáadáa lẹ́nu. Ọbẹ̀ ọ ní o. Àwa ti dàgbà. Ní tí mo fi lọ 50 ọdún àtọdún kan ní ìsìn ní orí àlééfà. Ṣé kí lèyìn ó tó wí? Yóò pé ká kàn jẹ́ ń tíà. Ká mú ń tíà. Àwọn ọmọ mélòó mo ní mọ́ Nàìjíríà? Káàkiri ayé ni. Sínú dùn. Ẹ láti yọrí ìwọ náà ọmọ àdùnnú ọmọ àlùbáríkà Ọlọ́run pèsè ẹ̀fọ́ ẹ láyé. Ọlọ́run ṣe fún ẹ rọrùn. Ǹlẹ́ kábíyèsí mi. Aláwo. Báwa ọmọ bàbá kan náà jọ ní àwọn ẹbí rẹ̀ Ìlóbù náà kọ́ wà ní. Lára àwọn aláwo. Ọmọ aláwo bàtà múlé wọ́n pọ̀ nílùú. Wọ́n pọ̀ ọmọ aláwo. Wọ́n wá físìtì ìgbà tẹ́ lórí wọn. Wọ́n wá físìtì thousands ni wọ́n. Wọ́n ti fẹ̀ nílòbù o. Ìlóbù Ọlọ́run sì ní kí kó gbòòrò. Àwọn ọmọ àlùbáríkà Ọlọ́run pèsè ẹ̀ fún mi nílòbù. Àwọn ọmọ àdùnnú Ọlọ́run pèsè ẹ̀ fún mi nílòbù. Ọmọ onífọ̀kànbalẹ̀ Ọlọ́run pèsè ẹ̀ fún mi nílòbù. Ẹ wo ọmọ mi tó ṣaláìsí yàn Lágbájá. Èmi tí mo ní nì. Ṣùgbọ́n alágbára rẹ̀ lọ. A tún ti wá ní nǹkan mi tó tún yàtọ̀ jẹ́ méjọ jẹ́ náírà 3 lọ́lọ́run tún ti fún mi nínú ìlú Ìlóbù lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o. Kájìrì wọn ló kù báyìí. Ẹ̀gùn lẹ́mí bàbá. Dákun. Ẹ wo ọ̀tún, ẹ wò sí lẹ́yìn náà ti rí. Ẹ wo ọ̀tún, kẹ wò sí lápá ọ̀tún, lápá òsì níwájú. Ẹ wò bí àwọn ènìyàn ṣe. Mo bá yín yọ̀. Mo bá yín yọ̀. Mo kí yín o. Ẹ bá mójútó lu bàbá mi o. Ẹ bá mójútó lu bàbá mi wà máa wá.
inú rẹ̀ á dá bàbá Aláàfin ò lè ṣe ọmọ wà kí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá ló sí hòtẹ́ẹ̀lì yìí bàbá ló gbé adélé lórí nígbà tí mò ń ṣe 40 years anniversary bàbá náà tán ni gbogbo ìgbà tí àyè bá sílẹ̀ ni bàbá máa ń wò mí. wọ́n máa ń lọ sí Òró àbí ọ̀dọ̀ ọlọ́pàá wàá kàn yà August 55 tó bá di bàrà bèrè gbogbo ní. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin bàbá wa ẹ̀yin ló dàgbà sí wọn ló sì fẹ́ lọ́kàn balẹ̀ báwa náà ti soríire ìwọ náà ó soríire èmi àsìkò Látòyè mọ́ sọ ọkàn rẹ̀ ó balẹ̀ láti ra ń sọ ìwọ náà ó kùtà ìtàn ìdùnnú lọ́wọ́ apaláyé. Mo dúpẹ́ o bá ń tún lu bàbá mi sí o gbogbo àwọn ọmọ bàbá tèmi náà sọgbọ́ o ọ̀gbẹ́ni chief of staff